Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o, according to the time tí mo bá bá yín. Èmi ọmọ yín olólùfẹ́ yín Lady K Ìfẹ́olúwaṣọ, the baby of Yorùbá nation. Èmi náà ni mo tún ṣe sálámù àlékún sí gbogbo ẹ̀yin. Tẹ́ ẹ láǹfààní àti wo fídíò yìí. Fídíò yìí dá lórí Ọ̀kanlọ́mọ. Ọ̀kanlọ́mọ bá yé ìyàwó ẹ̀ jẹ́, gbogbo ẹ̀yin abiyamọ ẹ wá kẹ́kọ̀ọ́. Ẹ wá gbọ́ tuntun o. Lára Mr. Ọ̀dájú, Mr. Jigolo 419. Ẹ wá gbọ́ itú tí Mr. Jigolo, Mr. 419. Ọ̀kanlọ́mọ. Ẹ wá gbọ́ tún tó pa. Anyways, ẹ jẹ́ ká sọ wípé we listen, we don't judge. We listen, we don't judge. Ẹ bá mi fọwọ́ gbọ́ra yẹ ṣé ibẹ̀ bá ṣe wo show yẹ. Bó bá ṣe wò yìí ní bọ́dí pé obìnrin ni ó ṣe tó tó yìí fún Ọ̀kanlọ́mọ. Ẹ má bá mi pín wọ̀ gbọ́ra yẹ. Especially ẹ̀yin mọ́mì, ẹ má bá mi share. Gbogbo ẹ̀yin èyí ẹ bá wa pín eléyìí, ẹ já sáré gbọ́. Gẹ́gẹ́ bí nǹkan tí à ń sọ lọ ní ẹ̀ǹkan nípa Alhaji Sakiru Ọ̀kanlọ́mọ, ọ̀rẹ́ mi dáadáa àbí àbúrò mi àti Alhaja Kudrat tí wọ́n ń jẹ́ Ọ̀kanlọ́mọ tẹ́lẹ̀ so mo máa play another ohun kan sí tí Alhaji Sakiru Ọ̀kanlọ́mọ ó sọ̀rọ̀ púpọ̀ ńbẹ̀. Ọ̀rọ̀ yẹn pọ̀, ó sọ ọ̀rọ̀ púpọ̀. Máa fẹ́ yẹ ká ẹjọ́ gbọ́ nsìn. Ẹjẹ́ àjọ máa gbọ́. Orí péèjì tí mo rò pé a ti máa ṣe tẹ́lẹ̀ kan ni mo wà bọ̀, ẹ má wọrí. Hello, Ajá Kudi. Mi ò ní much láti sọ lórí àwọn ọ̀rọ̀ tó sọ. TV kan wálẹ̀ nǹkan. Mo dẹ̀ sọ fún wa pé Ọ̀kanlọ́mọ ló ní Ògo Islam TV. Torí lẹ́yìn tí mo kúrò níbí, ìkan tó wá Ayédadé MC Olúọmọ fans. Méjèèjì yẹn mo padà trace ẹ̀ dé ọ̀dọ̀ Ọ̀kanlọ́mọ. Torí ìyẹn ló wá ní tóun bá sọ nǹkan tó wà nílẹ̀. Alhaja Kudi òun náà fẹ́ ọkọ 5. Meanwhile, ó ń fi fake profile attack Alhaja Kudi Ọ̀kanlọ́mọ. Ṣùgbọ́n ẹ já gbọ́ nǹkan tí ó ń ṣẹlẹ̀. Tí mo kàn mọ̀ ní pé kẹ́bùyè sọ ní bẹ̀rẹ̀, òun ni pé ọjọ́ tá a pàdé, ẹni tó bá lò fẹ́ tán láàrin wa, àbí tó bá dalẹ̀ kò ní dalẹ̀. That's number 1. Number 2, ìgbà tá a máa pàdé, bó ṣe ń sọ wípé Ọlọ́run wá lò ẹ̀ fún mọ̀lẹ́bí tèmi. Alhaja Kudi, bí o gbàgbé, Ọlọ́run lò ẹbí tèmi náà fún wọn náà, torí wípé ó ní condition tí mo bá ẹ̀. Kọ́lọ́májò kú lẹ́yìn mọ́, ànírógún accident, ànírógún. Àlàyé ibẹ̀ yẹn. Ọ̀kanlọ́mọ ń sọ̀rọ̀ pé ṣé mọ̀ pé tí kò bá lọ mọ́ láàárín ọkọ àtìyàwó, oníkálùkù á máa mú fọ́ọ̀tì oníkálùkù wá. Oníkálùkù á máa ní eléyìí ni, eléyìí ni á ní tọ̀hún ni, eléyìí á ní làkàṣègbè ni. Ọ̀kanlọ́mọ ní mo rò pé láàárín àwọn méjèèjì ó ti ṣẹlẹ̀. Nígbà tó ṣẹlẹ̀, Alhaja Kudi ní Ọlọ́run wá lò mí
nínú ẹbí ẹni. Ọ̀kọ́lọ́mọ wá ní òun ò gbà, àní Ọlọ́run wá lo èmi náà fún ẹni. Àwa wò pé kí ni ọ̀nà tí lílò yẹn, òun ni pé mo rò pé ara Alájà Kúdí ní accident lọ́wọ́n gbà kan. Ó bọ́ sí táìmù tí Ọ̀kọ́lọ́mọ lé ìyàwó ẹ̀ jáde. And ìkejì mo ò fẹ́ mọ̀ yẹn, ṣùgbọ́n ẹ ṣáà já máa gbọ́ ọ́dọ̀ yẹn lọ, ẹ já máa gbọ́ lọ. Wíṣíà ó ní condition tí mo bá ẹ, ó dẹ̀ ní doctor report tí mo rí lọ́wọ́ ẹ̀ nígbà tí mo pàdé ẹ̀, ó dẹ̀ tún ní nǹkan tí Dr. Tóyìn sọ ní àwọn àsìkò tí mò ń gbé ẹ lọ fún ṣẹ́kọ̀ bí Ọlọ́run tètè hílẹ̀ látara àwọn ìdùnnú tọ́lọ́run ní kó máa rí ní ìgbà náà pẹ̀lú àwọn ọmọ mi àti gbìyànjú àti dúró ṣiṣẹ́ tí mo dúró tiẹ̀ nígbà náà. Tó bá gbàgbé èmi ni mò ń gbé ẹ lórí wíṣíà, èmi mò ń gbé ẹ sórí bẹ́ẹ̀dì, èmi ni mò ń ṣe gẹ́gẹ́ bí ẹnìkan tó kù pẹ̀lú ẹ nígbà náà. Ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run dá àlàáfíà padà. Tọ́lọ́run bá dá àlàáfíà padà, ó túmọ̀ sí wípé àtórí nǹkan ṣe kan lọ́lọ́run. Ìdílé méjèèjì lọ́lọ́run rí pé wọ́n jọ wúlò fúnra wọn nígbà náà. Ṣùgbọ́n tọ́rọ̀ bá wá rí bó ṣe rí, gbogbo ẹjọ́ tó rò kalẹ̀ lórí agbẹ́rin, gbogbo agbọ́rin tó lọ, èmi ò ní fèsì lórí agbọ́rin yẹn torí pé mo rí pé nǹkan míì ló fẹ́ máa gbé wá. Ṣùgbọ́n mo mọ kíní kan dájú pé tó bá ti bó ṣe rí ló ṣe rojọ́ yẹn, ìjọ́ tó ti bẹ̀rẹ̀ náà mo ti máa ń sọ, tó bá ti bó ṣe ń rojọ́ yìí náà ló ṣe rí, kọ́lọ́n kó ṣe ìdájọ́ fún mi. Tó bá jáde pé mo padà lọ gbàbọ̀dè láti lọ bá àwọn tí mo ti fi sílẹ̀ ní ti kọ̀kọ̀, mo wá ní nǹkan kan pẹ̀lú wọn àti ìsọjálè Bọ́lá tó ń dárúkọ ṣe yé wọn náà kó mọ̀ pé kò sí wọn láàrin mi àti wọn ẹni tó wà Nàìjíríà. But Bọ́lá tó ń dárúkọ àdàbí tó pé mi àti ẹ bá ní ọ̀rọ̀ àjọ ń sọ ọ̀rọ̀ bèèrè àti kébéyà nǹkan wà láàrin wa lókù ṣe yé. Àmọ́ lórí ẹ̀tọ́ kí àwọn òbí bá ọmọ wọn sọ̀rọ̀, ìyẹn ni mo kọ̀ fún ẹ. Ṣùgbọ́n pé kíkọ̀ tí mo dẹ̀ kọ́ náà ló bí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní July 2022 tí wọ́n gbé aṣọ wá fáwọn ọmọ yẹn tó fi di pé wàhálà ṣẹlẹ̀ lálẹ́ ẹjọ́ yẹn tí mo fi di èrò ọgbà ẹ̀wọ̀n tọ́wọ́ pọ̀ wá gbé mi. Ẹ má bínú, èèyàn jù lọ ó tún nà máìkì off ni. Káti ẹ̀ wá sọ pé ẹ ń fẹ́ra yín, wá tí ẹ máa wò ó pé ẹni yìí ó jù mí lọ́gán o. Káti ẹ̀ wá wò pé ókè ó jù mí lọ́gán, wá tí ẹ máa fi ọ̀wọ̀ yẹn, wá tí ẹ máa fi wo ojú àná. Anyway, lára nǹkan tó jẹ́ kí Ọ̀kọ́lọ́mọ di èrò ẹ̀wọ̀n nìyẹn. Tí ṣé ẹ̀gbọ́n ni ẹ jẹ́ mọ̀ tẹ́ ẹ̀ bá gbọ́ o. Ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, ẹ jẹ́ mọ̀ tẹ́ ẹ̀ bá gbọ́. Ẹ̀yin tẹ́ ń kọ́ mẹ́, ẹ jẹ́ mọ̀ tẹ́ ẹ̀ bá gbọ́. Ó dàbí àwọn èèyàn ń gbọ́ àbí? Ẹ̀ ń gbọ́. Ó na Alájà Kúdí. Ọlọ́pàá wá gbé Ọ̀kọ́lọ́mọ nígbà tó na Alájà Kúdí torí pé ṣe mọ̀ pé nígbà tí mò ń sọ̀rọ̀ lẹ́ǹkan ọ̀dà irọ́ ni Alájà Kúdí ọkọ 5 ló fẹ́. Mo rò pé lára nǹkan tí ó fa àwọn ìjà yìí òun ni pé Ọ̀kọ́lọ́mọ sì ń bá àwọn ìyàwó tó filẹ̀ ó sì ń bá wọn ṣe. Kódà bá a ṣe ń sọ̀rọ̀ yìí, according to information, Ọ̀kọ́lọ́mọ ní ìyàwó 2 ní Nàìjà, ìyàwó 2.
tó bá ní òun ń bá Alájà Kúdí lọ Nàìjà gan àwọn méjèèjì wọn á ya sùn lọ́tọ̀ọ̀tọ̀ ni ìyàwó méjì ni ó ní Nàìjà ìyàwó méjì ọ̀tọ̀. Anyway ibi tá a fẹ́ lọ kọ́ nìyẹn ibi tá a ń lọ òun ni ọ́díò yìí kíwọ náà gbọ́ kó wá wò pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ torí kò yá wa gan. ó mọ̀ pé látìgbà náà ló yà sí pé ilé yẹn ti di pé àlàáfíà kò jọba ń bẹ̀ mọ́ ṣùgbọ́n gbogbo ohun tó kù lábẹ́ ọba tó ní wá ló máa sọ ní kálukú lẹ́sàn tí mo dẹ̀ ti ń sọ lájọ́ ni mo ti sọ mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé wà láwọn ń sọ mí lẹ́sàn tó dáa Ajá Kúdí gbogbo àlàyé tó wá ṣẹlẹ̀ gbogbo tó tọ́pọ̀ lùsì lórí ìgbéyàwó yìí Ajá Kúdí nǹkan mẹ́ta mo fẹ́ kó lọ fura sí àkọ́kọ́ lọ fura sí àárín ìwà tọ́lọ́hun lọ fura sí àárín ìwà tọ́lọ́hun ṣùgbọ́n tí bóyá bá ń tan gbogbo ayé èèyàn ò lè tán lọ́hun àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì. ìwọ tó ń sọ it never better mọ́ ṣé ìwọ ọmọ ṣọmọ àwọn nǹkan tèmi ní lọ́wọ́ ni ṣe máa ẹ má máa ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ẹ tẹ̀ jẹ́ máa play ẹ̀ bí mo ṣe ń play yìí mo manipulate voice note ó dàbí Martins Bestie ó ti mu tábà mo ń sọ nǹkan tó ṣẹlẹ̀ fún ẹ ó ní mi manipulate voice note ṣé o mu tábà ni a ní o máa gbọ́rọ̀ ṣé ìwọ ló ń ṣe ṣó ni ṣebí irọ́ rẹ ní mò ń palẹ̀ nǹkan tí mo tún fi mélòó ìwá ń sìn ẹ tún ti ní mò ń purọ́. a lè ní ókè èyí tẹ́yìn bá ní ẹ̀ṣẹ̀ gbé jáde kó wò pé nǹkan tí bọ̀bọ̀ yìí ń sọ òpùrọ́ ni. igbó olúwo ló mú náà Martins igbó olúwo ló mú mo kàn ń bèrè ní igbó olúwo ló mú torí igbó yẹn ò bẹ́ẹ̀ lára mu tó bá ti mọ̀mọ́ ọ̀dà gbé jáde. à ń gbọ́. Ajá Kúdí lọ fura sí àárín ìwà àtàwọn òbí ẹ̀ ìyá nìkan kọ́ ló bíyàn bàbá náà bíyàn kómìdè táwọn òbí yàn bá ṣe fún yàn ọmọ kì í ní àwọn òbí ẹ̀ sínú mo sọ fún ẹ ní kọ̀kọ̀ mo sọ fún ẹ ní bàbá gbogbo táwọn òbí ẹ bá ṣe fún ẹ ṣàforíjì fún wọn ṣètọ́ fún wọn gẹ́gẹ́ bí ọmọ sóbì Ajá Kúdí ẹjọ́ tí ò ṣe é rò níta ni. ọmọ kọ̀díṣà tí màá bẹ́ẹ̀ wà láti bí ọdún méjì. ẹ má gbàgbé pé mo máa leave ẹ má gbàgbé pé nǹkan bí ọdún méjì sẹ́yìn Ajá Kúdí yìí voice note kọ jáde tó ní ọ̀kan lọ́mọ lé àwọn òbí òun jáde ìwọ tó o bá rántí dáadáa and ọ̀kan lọ́mọ tó lé àwọn òbí ẹ̀ jáde ló wá di adviser ń sìn ẹjẹ́ àmà gbọ́lọ̀ ẹjẹ́ àmà sọ̀rọ̀ mọ́ ẹjẹ́ àmà gbọ́lọ̀. sí mẹ́ta ọmọ kọ̀díṣà tó wà Ajá Kúdí gbogbo eléyìí ojúṣe ni kọ́mọ ṣe fòbí tọ́lọ́n bá kẹ́ ọmọ màmá tó ń sọ yìí náà tó fẹ́ máa róòpù mi Ajá Kúdí ṣé ohun tó yẹ ipò tó yẹ kí màmá yẹn wà ló wà yẹn tí màmá yẹn ò bá sọ̀rọ̀ ẹlẹ́dàá màmá yẹn ń kọ́ ẹni tí ò ná ọmọ lamẹ́ríkà gan ìgbésí ayé táwọn òbí ẹ̀ ń lò tí ìyá ẹ̀ ń lò Ajá Kúdí wọn gán mọ̀ kó sàn ju ìgbésí ayé tí màmá yẹn ń lò lọ Ajá Kúdí tó ṣe é sọ síta wọ́dún tọ́lọ́wọ́n ti ní kó wà ń lo òyìnbó kí ìyá yẹn má ṣe ní nǹkan tó gbójúlé pé oúnjẹ ọmọ òun lélẹ̀ pẹ̀lú bọ́lá wọn ṣe ṣe ẹ́ nílùú òyìnbó gbogbo eléyìí ìwọ òbí ní tọmọ gbọ́dọ̀ mójútó. ẹlẹ́ẹ̀kẹta Ajá Kúdí láàrin èmi àti ẹ̀ fura sí Yorùbá ní ẹni bá ń yọ́lẹ̀ ẹ̀dá ohun burúkú máa máa yọ ṣe so that èmi sọ pé tí n bá dalẹ̀ níjọ́ tí mo ti fẹ́ bí a mo rojọ́ ẹ láìda àbí mo gbèrò àìda pẹ̀lú ẹ àbí mo sọ̀rọ̀ àìda lórí ọ̀rọ̀ ẹ gbogbo tí bá ń dáwọ́lé náà kó má yọrí sí dáadáa wọ́n lọ́wọ́ ní pé mi ò rò àìda sí ẹ mi ìdẹ̀ gbèrò àìda sí ẹ àyìnbó nǹkan tí mo dáwọ́lé tó di yọrí sí dáadáa lórí ọ̀rọ̀ ìwé ìgbélú tó ń sọ yìí náà. mo sọ̀rọ̀ ìwé ìgbélú ní àárọ̀ mo ní ìwé ìgbélú wàhálà kan ní lọ́tọ̀ mo ní gbogbo ọ̀nà
Ọ̀kanlọ́mọ ṣáà fẹ́ gba ìwé ìgbélú ó fẹ́ gbà á tọ́. Ọ̀kanlọ́mọ tèmi dẹ̀ mọ̀ òun ni pé lẹ́yìn tó bá gba ìwé ìgbélú tọ́ agbára ẹ̀ á wá pọ̀. Àìgbátán gan ìwọ náà ò rí ni. Àìgbátán ó rí pé àwa tá à ń gbé l'Amẹ́ríkà we the Americans yẹn gan ó ti fẹ́ fọ́ wa lórí. Ṣùgbọ́n ó fẹ́ gba gbogbo ẹ̀ tán gbogbo ọ̀nà. Arábìnrin tí a dẹ̀ ń sọ yìí ó lóun ò ṣe mọ́. Kódà Ọ̀kanlọ́mọ tẹ̀ tún wá ó tún wá lọ gbéwé wọlé lẹ́yìn. Ìjọba ní ókè o ìyàwó ìwọ náà wá sáyìn. ẹ jẹ́ ń dánu dúró bẹ́ẹ̀ ẹ jẹ́ á máa gbọ́ nǹkan tá à ń gbọ́ lọ. Nígbà tá a pàdé àníyàn tí mo fi bẹ́ẹ̀ lò náà ni Ọlọ́run fi ní kí n tètè rí ní tí mo rí gbàgbà mo dẹ̀ wá rí gbà nìyẹn. Ṣé mọ̀ nígbà tí mo ti bọ́dún mẹ́wàá wọlé náà ni ó ti bẹ̀rẹ̀ ogun lé mi lórí tó dìde pé ó ti bẹ̀rẹ̀ sí ní fẹjọ́ mi sùn ìjọba lọ́tùn lósì. Ó dàbí tí wọ́n bá ti ń fẹjọ́ sùn ìjọba lọ́tùn lósì wọ́n gan mọ̀ wípé gbogbo rẹ́kọ́ọ̀dù yẹn orí ìwé ló ń lọ. Sàrà tó bá di pé wọ́n dá dúró lásìkò tó yẹ kí n gbà tí mi ò gbà ó ti mọ̀ pé ṣé Ọlọ́run kọ́ ló dẹ̀ Ọlọ́run náà ni o ṣùgbọ́n ìwọ ẹjọ́ tó fi sùn ló dá dúró. Ṣùgbọ́n mo ti wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ibi tó Ọlọ́run tó ní kó wá délé nìyí tó yẹ ibi tó padà dé dúró lè nìyí mo gbà pọ̀ bá tó ń ṣe yẹn ò tí kúrò ń bẹ̀ ó máa ṣàṣeyọrí ẹ̀ àfi tí bá da nǹkan mi pẹ̀lú ọba yẹn lókù àfi tí bá dẹ̀ gbèrò aburú sí ẹ lókù àfi táàrin mi àtàwọn òbí mi ò bá da lókù àfi táàrin mi àtọlọ́run ò bá da lókù tí bá ti lè ṣe rárá ní gbogbo ohun tí mo sọ yìí mo tún sọ lẹ́ẹ̀kan sí Ajakudi ẹlẹ́dẹ̀ máa dé Ọ̀yọ́ ìwo olódẹrẹ́ ń bọ̀ wá sùn ọba tó ní mi ò ní fi mí lẹ̀ ọba tó ní mi ò ní fi mí lẹ̀ ọba tó ní mi ò ní fi mí lẹ̀ Ajakudi mo fẹ́ kó mọ kíní kan dájú wípé nǹkan mẹ́ta tí mo ní kó lọ fura sí yẹn òun ní kó lọ mójútó nú ayé ẹ lọ mọ bí àárín wa tọlọ́run ṣe máa dá lọ mọ bí àárín wa tàwọn òbí ẹ ṣe máa dá lọ mọ bí àárín èmi àti ẹ náà ṣe máa dá torí wípé ọjọ́ tí mo pàdé ẹ ìwọ ló fẹ́ gbé abẹ́ ọkùnrin ìwọ ló fẹ́ ní ọkọ ẹni bá máa gbé abẹ́ ọkùnrin tó fẹ́ ní ọkọ òun láti bọ̀wọ̀ fọ́kọ òun láti fàṣẹ́lẹ̀ fọ́kọ ìwọ gan mọ gbogbo tó bí wàhálà yìí láti bẹ̀rẹ̀ o ò fẹ́ fi àṣẹ́lẹ̀ fọ́kọ ni o ò fẹ́ bọ̀wọ̀ fọ́kọ ni gbogbo tó sọ pé ó ṣẹlẹ̀ tó sọ yìí lọ́wọ́n tí gbogbo ṣẹlẹ̀ yẹn náà ṣebí kó jáde kó má dágbére ni kí n béèrè ibi tó ti ń bọ̀ kó di nǹkan mi ṣé bóun ló bí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ torí pé olùpẹ̀ ẹ̀ ti ń pọ̀ ọlọ́pàá lé mi lórí ṣóbìnrin gidi tó fẹ́ gbélé ọkọ máa ń jáde láì dágbére Ajakudi yẹ ká fi ṣírò ara wa wò Yorùbá ní béèyàn ò mu Ọlọ́run á mu béèyàn ò mu Ọlọ́run á mu obìnrin tó jáde tó tún dé tó tún wá gbọ́kọ ẹ̀ létí kó ní ẹran kó lọ lé àlè kó dé kó tún wá gbọ́kọ ẹ̀ létí Ajakudi yẹ ká fi wọ ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run èmi fi wọ ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run èmi ò ní nǹkan tí máa sọ mo kàn fi wọ ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run torí kómídè kómí gbogbo kómídè kómí tó bá ṣẹlẹ̀ lábẹ́ ọ̀rọ̀ yìí wàláì mo nígbàgbọ́ Ọlọ́run máa fi ṣe oore fún mi ni àmọ́ kí ni kan tí mo kàn mọ̀ ní pé wàláì sí láì 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 ọba tó níwọ̀n ní fi mí lẹ̀ ó dàbọ̀ wọn wá pẹ̀lú gbogbo wa. ẹ ló Ọ̀kanlọ́mọ tí bá kàn ń wú ẹ mo kàn ń wú ẹ gbogbo nǹkan tó ṣe fún mi Kíkẹ́ sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ńgbà tá kọ́kọ́ bẹ̀rẹ̀ ìwọ wá ń sọ̀rọ̀ sí ìgbà tá jẹ́ bẹ̀rẹ̀ inú kan nìwọ fi bẹ̀rẹ̀ Kíkẹ́ sọ nínú ọ̀rọ̀ ẹ̀ gbà tá mo máa yin Kíkẹ́ sì yẹn máa ṣe wà tó ṣe wòlímọ̀ fún ẹ orí pílásọ̀mù Aliamanima ló gbé sí tó sọ and I quote Kíkẹ́ lọmọ àbúrò ẹ̀ tó di ọlọ́rọ̀ ẹ̀ lẹ́nìí tẹjọ́ ń pọnra yín tẹjọ́ ń tanra yín ó mà sọ nínú ọ̀rọ̀ ẹ̀ tó sọ pé kówó kó lè Ṣákírù lọ ṣiṣẹ́ ó lè owó Kúdí ló fẹ́ ná kò ṣe pé o nífẹ̀ẹ́ Kúdí o fẹ́ gbàwé ọwọ́ ẹ̀ o fẹ́ náwó ọwọ́ ẹ̀ yes. ó ń ṣe Kíkẹ́ nìkan ni mo rántí bóyá 2 years ago èmi náà sọ the same thing tó o bá lọ wo chat tí mo ṣe about 2 years ago pé Ṣákírù rèé ó mọ nǹkan tó ń ṣe lifestyle àwọn ọmọ onímọ́tò ní Ṣákírù ó fẹ́ máa lò àwọn ọmọ onímọ́tò pé okay ṣe mọ̀ pé púpọ̀ nínú wọn àwọn ní green card àwọn ní citizen ìlú kan lọ́wọ́ and obìnrin náà ni wọ́n á lò láti fi gbàwé yẹn rí i pé púpọ̀ nínú àwọn ọmọ onímọ́tò yìí obìnrin tí wọ́n lò tó fi gbàwé yẹn wọ́n ń padà fẹ́ wọn mọ́ wọ́n ń ṣe kíni wọ́n ń padà fẹ́ wọn mọ́ and lifestyle tí Ṣákírù náà fẹ́ máa lò nìyẹn lifestyle àwọn ọmọ onímọ́tò ló fẹ́ máa lò
so Alájà Kúdí ni ó ń dáhùn yìí ṣùgbọ́n ẹ já máa gbọ́lọ̀ ẹ má jẹ́ ń sọ̀rọ̀ ẹ já. Kíkẹ́ sọ bẹ́ẹ̀ ó pass message ìyá Bọ́lá náà máa sọ ó ní òfò òun ṣiṣẹ́ ó lòun fi ṣiṣẹ́ ó dẹ̀ lo Sodiq náà àbó lo Sodiq gbogbo ìjọ tí Sodiq gbé níjọ́ tó máa sọ fún mi ó ní o bá Sodiq ń kọ́lé mo bá kọ́ ọmọ yẹn dáhùn pé kó jọ nítorí Ọlọ́run kó má bẹ́gbọ́n ẹ̀jà mọ́ ó ń bá kọ́lé pé gbàtà dé Nàìjíríà ọmọ yẹn wá ní òun ti gbọ́ gbàtà dé Nàìjíríà ṣebí mo pè ẹ́ pé lọ́dọ̀ Sodiq ní Sodiq tó ń bá kọ́dà ó ní kí n má dá sí ọkọlọmọ 419 yẹn ó ní kí n má dá sí ọmọ yẹn dẹ̀dẹ̀ mo dẹ̀ sọ pé èmi ò rílé ò tó fi wọ̀n mi ọmọ yẹn ó máa yọ tú lára ẹ̀ ọmọ yẹn ọdún tó ọmọ yẹn fi ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀ tó ń gbowó lọ́wọ́ ẹ̀ ọkọlọmọ tó bá lẹ́ni sọ fún ẹ you are a 419 you are a thief style thief ọ̀gá man to the core àbítọ̀ wà bọ́ sórí call wà bọ́ sórí fídíò wà máa sọ pé jẹjẹjẹ Bọ́lá sọ lójú gbogbo èèyàn náà wípé lọ́jọ́ ìjákàdé gbọ́ wípé o fẹ́ dúró mi fúnwe ni pé ó ní káwọn jọ máa jà àbí Bọ́lá ò sọ pé káwọn jọ máa jà kò máa rìkọ́dù pé yẹn ló máa play ìfẹ́ni tó máa ṣiṣọ́ ẹ̀ tó máa fi ṣàánú ẹ̀ pẹ́ni pé ìyàwó ẹ̀ máa treat ẹ̀ o tún ti fẹ́ bẹ̀rẹ̀ lórí tèmi bóyá wàá máa parọ́ wàá máa sọ pé èèyàn kan bá mi sùn ọmọ Muhammed yẹn ṣebí ń ṣe ni ó kọ́kọ́ sọ pé ó ń bá àwọn mẹ̀sìn pẹ̀lú àwọn ọmọ ẹ̀ kí ló fà á torí ọmọ tí mo mú ọmọ tún bí 24 years tí mo mú gẹ́gẹ́ bí ọmọ tí mo ń ṣóúnjẹ fún ìgbà mélòó lèmi àti Muhammed jọ gbé ó dọ́dọ̀ wá ní August ó dọ́dọ̀ wá lọ́gọ́st mo lọ Nàìjíríà ní December mo padà ní July ó kúrò lọ́dọ̀ wa ní August again jọ̀ọ́ ń bò lèmi àti Muhammed tàbí tó èmi gbàtọ́ pé nǹkan tí wọn náà ń ṣe nìyẹn ṣèbó sọ́ngbà yẹn tó ní ìyá Aisha pé Sodiq ń bá sùn ó bá wọn lórí ó bá Sodiq lórí ẹ̀ ṣé bó sọ o lè sọ pé ò sọ bẹ́ẹ̀ o sọ but àwọn ọ̀rọ̀ ẹ tó bá sọ màá kọ́ máa wù ẹ́ because mo mọ̀ pé ó ń pa yálà sùúrù la ìrọ tipẹ́tipẹ́ ni mo ti mọ̀ 2 years ń dá máa rè dúró ẹ̀ kí n ti kúrò kí lèèyàn máa wí kí ló máa sọ ó wá fi Kùránì dè mí mọ́lẹ̀ ṣebí ẹnu ara ẹ ló fi sọ níjọ́ tí ọlọ́pàá wá tó pe ọlọ́pàá fún mi tó ní káwọn ọmọ yẹn sọ pé tó ní kó máa parọ́ pé mo ń tẹ́tí wọn Ọlọ́run dẹ̀ mọ̀ pé mi ò tẹ́tí wọn Ọlọ́run ẹlẹ́dàá yìí látòrí ọmọ ẹ Mọ́líkà dé Koyum dáadáa tí mo ṣe fún wọn aburú tí mo ṣe fún wọn Ọlọ́run kò san mí lẹ́san gbogbo ẹnu ni mo fi sọ tí mi bá mú àwọn ọmọ yẹn gẹ́gẹ́ bí ọmọ ọkọlọmọ mo mú $20,000 gbogbo bí ṣe ń rántí ni mo ṣe ń sọ $20,000 cash mo kó fún ẹ obìnrin mélòó ló lè ṣe lọ́ọ̀yà gan sọ fún ẹ obìnrin mélòó. cash 20 million cash àárín yẹn mo rò pé ọkọlọmọ náà ń fẹ́ ṣe bísínẹ́sì kan Alájà Kúdí bí ọkọlọmọ ṣe máa nínú ohun ọkọlọmọ kó $20,000 cash $20,000 cash fún ọkọlọmọ ò máa ta mọ́tò tó bá ta mọ́tò bí ọ̀la ni owó yẹn lọ bẹ́ẹ̀ àní ọ̀kọ́lọ́mọ ó ti fẹ́ ìyàwó méjì sí Nàìjà mo gbọ́ ni o mo ò mọ àwọn ìyàwó yẹn o mo ò sí ń bẹ̀ o $20,000 ọ̀kọ́lọ́mọ èmi gbọ́ ni o ṣùgbọ́n pọ̀ rẹ̀ ni wà ẹ jẹ́ àmà gbọ́lọ̀. ló lè ṣe ó gbàyàn sílé rántí pé bàbá bíbù wá bá a dá sí last year January ni mo stop láti máa sanwó mo ìsanwó gbà tí mo wà Nàìjíríà owó náà ni mo stop because cheat yẹn pọ̀ wàá sẹ́ndì wàá gbàyàn sílé no privacy à ń sanwó àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti 1,600 lówó ilé ta rent tó ń parọ́ fún gbogbo àwọn èèyàn pé ó rà àìsàn 1,650 ó kọ́kọ́ ń gba 600 lọ́wọ́ èèyàn tó gbà sí basement mo tún sanwó ná ìgbà tá a máa kó délé yẹn ó rántí pé ó gba $5,000 lọ́wọ́ mọ́ mi ó máa sanwó yẹn tán owó ẹ̀kọ́ owó àkàrà ni ṣé ó kò lóye tó gbà lọ́wọ́ mi wedding tàṣe mi ò sọ fún yẹn pé mo fẹ́ ṣe wedding ó jí mi lóru lọ́jọ́ náà ni ló sọ pé ìyàwó agbọ́n ọkọlọmọ wá yọwọ́ ẹ̀ síta tó nọ́mbẹ̀ gbogbo àkáǹtì owó wedding yẹn $60,000 mo ná ọkọlọmọ ó sọ fún mi pé èmi lèmi fẹ́ ṣe kínní náà ó gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ ó wà lọ́wọ́ mi náà ọkọlọmọ níjọ́ tí wọ́n mú ẹ lálàgbọ̀n èmi Kúdí mi ìmàdíjù kíkẹ́ lọ́mọ bọ́. ọkọlọmọ ó tún ti débi ọkọlọmọ tó bá ní irọ́ lèèyàn pa ṣebí ìwọ náà ní kanta irọ́ lọ́wọ́
kanta irọ́ ìwọ náà ó yẹ kó o ní kanta irọ́ lọ́wọ́ èwo ni irọ́ ló ń pa Ọ̀kọ́lọ́mọ ń sọ tiẹ̀ kò purọ́ àbí gbàtí Kúdí ń sọ tiẹ̀ irọ́ ló ń pa lọ change àwọn tó ń ta agbó fún ẹ o ò mọ nǹkan tó ń sọ àwọn tó ń ta agbó fún ẹ lọ change wọn. ó lọ sùn sínú mọ́tò ni mo dúró síta báyìí pé kọ́ máa bá gbé ẹ lọ wọ́n ń gbé ẹ lọ báyìí sóṣogbo ìdí táwọn ọlọ́pàá yẹn bá ó mọ nǹkan tọ́lọ́pàá yẹn sọ fún ẹ ó níjọ́ tóun ti ṣe ó lóun pàdé obìnrin báyìí rí ó ní táwọn bá lọ mú ọkọ ó ní àwọn ìyàwó máa ń sá lọ ni mo tẹ̀lé ẹ òru ọjọ́ kanjọ̀kọ̀ tó jẹ́ pé tí nǹkan bá ti dé báyìí bó ṣe ń lọ máa ń pariwo Kúdí ọdẹ ni ẹ bọ̀bọ́ yìí ń lo ẹni ìgbà tó bá ti ní kíní kan òforí mi gbá ogun gbápẹ̀ àmàrí Bọ́lá tó dì í tí wọ́n wá ṣe wá ń kó àwọn ọmọ lọ sọ́dọ̀ ẹ̀ tí ó ń gbóúnjẹ wá tí gbogbo yín ń jẹ àmàrí Bọ́lá ń gbà yẹn Bọ́lá ti sọ pé tó bá tásìkò ọmọ òun bá wà láìtàlà ìsúnmọ́ ìbílẹ̀ kò sí nǹkan tó burú bẹ̀ tí Bọ́lá bá lọ kó àwọn ọmọ yẹn òun ló ń tọ́ wọn tẹ́lẹ̀ wà láì mi ò bínú ṣùgbọ́n ṣé bọ́yé ń ṣe nìyẹn èmi ẹran Ọ̀kọ́lọ́mọ èmi àti ẹ mo ò sínú ilé wọ́n dá mi dúró sí hospital fún 4 days. débi Ọ̀kọ́lọ́mọ ó tún ti débì Ògo Islam TV Ọ̀kọ́lọ́mọ ó tún ti débì ṣé o lẹ́nu láti fi sọ̀rọ̀ ni ìwọ náà wá sọ tiẹ̀ ó ṣáà ti sọ tiẹ̀ ó ń béèrè Akeem Banza kí ló ṣẹlẹ̀ sí Akeem Banza wá sọ fún wa náà ṣebí gbogbo ọ̀rọ̀ lẹ́nu ẹ máa ń gbà wá sọ fún wa kó tó ṣẹlẹ̀ sí Akeem Banza. ìyá ọkọ gagol mà ló pè mí kó tó mọ̀ pé wà lọ́sípítù ó kó àwọn ọmọ yẹn ó tọ́nu wọn sí mi èmi ò dẹ̀ bínú sáwọn ọmọ yẹn wọláì tí bílẹ̀ ṣe mọ́ yìí àwọn ọmọ yẹn ò ṣẹ̀ mí and they will never ṣẹ̀ mí because they are innocent èèyàn burúkú ni ẹ́ ó mà lóye ti gbà ilẹ̀ tó gbà lọ́wọ́ mọ́ mi tó ló ṣe foundation sí tó gba $3,000 tó ló ṣe foundation sí ilẹ̀ yẹn má ṣe àti mọ̀ nǹkan tó máa dé dá ó gba $3,000 lọ́wọ́ mi ó ní mo fi kan ilé mọ́ọ̀sì tó ló nǹkan òun mú mọ́ọ̀sì ilé tó ní èmi ò ní kọ́bọ̀ nù ẹ̀ lóòótọ́ ilé tó kọ́ yìí lóòótọ́ ìwọ ti kọ́ tẹ́lẹ̀ gbogbo bọ́yẹ èmi renovate mi ní kọ́bọ̀ nù ẹ̀ ọlọ́run adá láàrin mi àti ẹ̀ èmi ò ní bẹ́ẹ̀ lérí tó mọ̀ pé wọ́n dùn mí lọ èmi ò ní bẹ́ẹ̀ lérí o tú páànù tó wà bẹ́ẹ̀ o lọ fi kan ilé yẹn o lọ mélòó ni mo fẹ́ kà ní ọ̀rọ̀ tó ṣe fún mi ìgbà tá a lọ sí umara ta ló sanwó tíkẹ́ẹ̀tì Ọ̀kọ́lọ́mọ ṣé o sanwó mi padà fún mi ò sànà kí ni mo jẹ kí lè rè mí gangan lọ́dọ̀ ẹ̀ gbogbo IVF tá à ń ṣe ta lọ sí Àbújá mo ṣe 8 IVF 1 surrogacy kò sí kankan tó participate nínú ẹ̀ tó bá ti dé Nàìjíríà wà á kọ́ trump mi ọpẹ́lọpẹ́ ìyàwó bàbá Akeugba Gold tí bá ń bleed tí bá pè é báyìí kí ló ṣẹlẹ̀ jọjọjọjọjọjọ mi ò ráyè yẹn sọ̀rọ̀ má fake mi báyìí gbogbo ẹ̀bà ló wà ní rẹ́kọ̀dù màá tún ṣe rẹ́kọ̀dù sí ẹ pé kọ́ báyìí kó lè mọ̀ èmi rò bí mo lọ́kọ lójú ara mi ò mọ̀ pé ìka èèyàn rántí pé níjọ́ ta lọ KFC Olúọmọ níjọ́ yẹn ó ní kí n máa kúnlẹ̀ kí n máa dúpẹ́ ìjẹ́ kí ni ìdúpẹ́ ta lọ kí ní New York sọ pé wọ́n ṣe kí ló ṣẹlẹ̀ ó ti yé mi ó máa ń gbó. ṣọ́rọ̀ àwọn tiẹ̀ tó rò pé wọ́n nífẹ̀ẹ́ wọn ò nífẹ̀ẹ́ o sórí pé wo nǹkan tí wọ́n dà á lẹ̀ ń sìn wo nǹkan tó dà á lẹ̀ wàá dẹ̀ máa pọ́n wọn wàá máa pọ́n wọn gẹ̀gẹ̀ sórí pé wọn ò nífẹ̀ẹ́ ó yá ẹja máa gbọ́ lọ. àyìnbóyè àwọn èèyàn tó ń pè mí àwọn last man standing àwọn ẹgbẹ́ àwọn àwo tó máa forúkọ mi gbowó àwọn tó jẹ lówó wà lóhùn náwó fún ìyàwó òun ṣe IVF tó ń pa irọ́ Ọ̀kọ́lọ́mọ irọ́ ẹ tààlà tó ń pa irọ́ of which àìmọye bàbá Akeugba Gold ló máa support ẹ ló máa rí ibi mú owó yẹn wá ṣokòwò fún mi ni bàbá Akeugba Gold ló máa fún ẹ lówó ṣòro bẹ́ẹ̀ mi ò mọ̀ ni Ọ̀kọ́lọ́mọ ó wá di ń sìn mo rántí gbogbo ẹni mo rún ẹ létí ni o tó bá jókòó tó bá yẹ kó ní ẹ̀mí Ọlọ́run tó bá jókòó tó bá ro gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ó yẹ kó mọ̀ pé kábíyèsí Ọlọ́run tó rẹ Ọ̀kọ́lọ́mọ ó sọ mí di wèrè tán wọ́n wá máa parọ́ kíní kan bẹ́ẹ̀ ló sọ pé bóyá Mohammed ó ń bá àwọn ọmọ ẹ̀ sùn ó ń wòde wọn mo pe àwọn ọmọ yẹn gẹ́gẹ́ bí abiyamọ mo béèrè lọ́wọ́ wọn ọmọ yẹn ní ọmọ yẹn ò tọ́ṣọ àwọn rí kò sí nǹkan tó fẹ́ ṣe ìgbà tó yẹ pé búwọ náà ṣe máa ń ṣe nìyẹn gbogbo ọmọ ọ̀dọ̀ líla ni àbí kí ni mo ṣe ìwọ pèrè ẹ láàfà ṣé wọn kí n má sọ fún ẹ ìwọ tó máa bá obìnrin sùn gbogbo àwọn ẹlẹ́hà Ìlọrin tó máa bá wọn sùn lórí fóònù ìwọ àfà Ọ̀kọ́lọ́mọ èmi ò ní jáde fún ọ Ọlọ́run ló máa bá ẹ jà. Ọ̀kọ́lọ́mọ ò ń ṣe àáfàá gbogbo ẹnu lèmi fi máa ń sọ kì í ṣe àáfàá
ó lè lọ lé kéwú àìmọye ẹni tó lọ lé kéwú ṣé gbogbo ẹni lọ lé kéwú ni àáfàá ni kì í ṣe àáfàá Àjàkúdí mo ní nkọ̀rẹ́ ti bẹ̀yẹ̀ ni. Ọlọ́run ni mo fi ọ̀rọ̀ èmi àti ẹ sí lọ́wọ́ Ọ̀kọ́lọ́mọ ó gbé Kùránì ó bọ́ sí wò ó ti mú nǹkan tó fẹ́ ṣe ó rere ìjọ tó máa sọ ìjọ tọ́lọ́pàá wá ṣe bí ẹni rẹ ló sọ pé òwò ó fẹ́ divorce o mo dẹ̀ ní kó mú divorce wá wá sá ó wá sọ fẹ́mi pé Kúdí wọn bí ẹ̀dá èmi á parí ìwé yẹn tí n bá parí ẹ̀ wá pa mi ó rántí pé ìjọ tí a ti ń lọ first time tó máa gba 2 years. Ọ̀kọ́lọ́mọ ní wọn bí Kúdí Àjàkúdí gba. When you go to POP ṣé Kúdí ló wá bá mi ni àbí Alidaya ṣó sick ni igbó tó ń tà fún ẹ o ó ní àwọn èèyàn Ọ̀kọ́lọ́mọ ló kó wá. So POP kọ́ plaster of Paris ni Ọ̀kọ́lọ́mọ ní Kúdí wọn bí ẹ̀dá ó ní ìwé yẹn ó ní o gbọ́dọ̀ parí ẹ̀ ni ó tún sọ̀rọ̀ authoritatively ó tún sọ̀rọ̀ authoritatively pé ìwé yẹn o gbọ́dọ̀ parí ẹ̀ ni Ọ̀kọ́lọ́mọ àbá tó ṣe fún ẹ ó gbóná o anyway ẹ yá máa gbọ́ lọ jàre. ni mo ti kọ́kọ́ takú lẹ́nu ọ̀nà nígbà táwọn gbé mi lọ tó park tó gbá mi lójú lọ́jọ́ tí mo ní mi ní tẹ̀lé ẹ tó ní wọn ò bí mi dá Oníkúdí wàá ṣèwé yìí tán tí mi bá ṣe wàá pa mí mo dẹ̀ ti wá rẹ́dì mo ti rẹ́dì nǹkan tó bá máa dá Ọ̀kọ́lọ́mọ I'm not going anywhere with you tó bá fẹ́ mi kò ṣe má jẹ́ kó bèsì lórí nǹkan tajọ ní ó wá sọ pé èmi ń lo power fún wọ pé nítorí pé mo ní nǹkan tó bá yẹ pé mo lo power ìwọ àtàwọn ọmọ ẹ mi ì tí ì ní gbéwèé ẹ wọlé láyé o tún parọ́ pé kíní kan ṣebí ṣe ló ní kí wọ́n adopt àwọn ọmọ yẹn tí mo noti tó tún ní kí wọ́n bẹ́ẹ̀ lọ mú ìrádà wá Nàìjíríà mo ní wọ́n níyà tó ní lọ́yà kúkú lọ́yà òdòkú o ló ní èmi ní kí n sanwó tó máa fi fáìlì fún wọn tí mo ní láyé ìyá yìí máa pọ̀kẹ́ Ọ̀kọ́lọ́mọ o ti mess up àwítọ́ o sọ pé mi ní depression tó mọ̀ kó sọ lójú dọ́tọ̀ tó yìí ń gbà yẹn ó ní mi ò ní depression the only thing nígbà tá a pàdé mo wà lórí wíṣà ẹni tí mo dẹ̀ ń fẹ́ ó rò bí mi ò ní kúrò ńbẹ̀ yes mo rí àwọn ọmọ yẹn dẹ̀ wá ìwọ náà need help mi because àwọn ọmọ yẹn sick the point of death tó bá ṣe Ọlọ́run àti ìgbìyànjú mi o rò bí oyin máa rí Kọ̀yùmù yẹn léni mo dúpẹ́ kó tẹ̀ jẹ́ pé Ọlọ́run kó jẹ́ pé Kọ̀yùmù yẹn nìkan ni mo wá ṣe nínú ìgbésí ayé ẹ̀ tí mo tọ́mọ yẹn ò fi ní kú mo dúpẹ́ pé mo ṣe ìwọ wá ń sọ ìwọ pàdé èmi ti wọ depression Ọlọ́run á dáa fún ẹ Ọ̀kọ́lọ́mọ lóòótọ́ náà àwọn olórí burúkú àwọn má ṣàǹfààní tó fún ẹ ní nọ́mbà mi which is àtirísí àwọn aṣebánidárò àti shaman àwọn tó fún ẹ nọ́mbà mi nìyẹn tó bá ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ò ní jẹ́ n pàdé irú ẹ̀ tí n bá pàdé ẹ̀ mi wàláhì mi ò lè fẹ́ kì í ṣe pé mo ò fáyìn o ṣọmọ kò ti sọ pé mo darúgbó mo dẹ̀ ní gbogbo àwọn tó ń fẹ́ látòkè délẹ̀ wàláhì Ọ̀kọ́lọ́mọ kì í ṣe tẹnugídé tètè bẹ̀lẹ̀ you don't withstand my standard ṣé ti ká sọ̀rọ̀ ni gbogbo àwọn òyìnbó wèrè má tún máa sọ fún ẹ pé báyìí wàá tún ní kí n fẹ́ mo gbà ẹ́ pẹ̀lú ṣòro ẹ. Àjàkúdí so Àjàkúdí máa ń correct òyìnbó yẹn tójú ti ni wọ́n mọ Ọ̀kọ́lọ́mọ yìí ó wàá tún ní rárá ibi náà máa ń sọ wá ní kí ló dé t'Àjàkúdí òun control ọmọ àbúrò mi mo ní control correct ọmọ àbúrò mi adójú ti ní Ọ̀kọ́lọ́mọ àṣẹ wọn máa ń kọ ẹnu ilé wàá tún jáde wàá tún máa sọ òyìnbó bú ok ẹ jẹ́ káwa máa gbọ́rọ̀ lọ. mo dúró tán kò sí nǹkan táwọn èèyàn máa sọ máa pòwe fún wọn pé if you love me you love my dog Ọ̀kọ́lọ́mọ wàá tún sọ̀rọ̀ sí ní ṣakaṣaka ó mà láwọn àwọn voice note lọ́wọ́ gbogbo àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé mélòó ni mo fẹ́ sọ mélòó mo fẹ́ rò mi ò ń lògùn blood pressure tẹ́lẹ̀ àwọn wàhálà ẹ̀ tó gbé sí mi lágbádá wàá tún máa gbé obìnrin nígbà tó ń jẹ́ kó wọ plane ní Ghana àti kìíní tó fi ẹ́ sí watch list tá gba tí mo tẹ̀lé ẹ o gbé àlè ẹ Ọ̀kọ́lọ́mọ the other city o gbé àlè àṣẹ tó ń fẹ́ di ọlá o gbé o tún bú mi lójú ẹ nínú mọ́tò báwo ló ṣe dára nù báyìí báwo ló ṣe kíní kan báyìí níjọ́ ta jọ jókòó sẹ́rí bẹ́ẹ̀ tó fẹsẹ̀ ń tì díẹ̀ mo tún gbá ẹ lẹ́sẹ̀ àṣé mi ò mọ̀ pé ẹ̀ ń fẹ́ra yín it was later lè pọ́ tó àṣírí tu yẹn náà tún máa bú mi á tún máa bú mi go and sit down
kíní kan gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi gbogbo nǹkan tó ń sọ sí mi gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi pàtó yá ni mo block ẹ̀ á máa kọ̀wé sí mi tó o bá ṣe nǹkan tó sọ lójú wọn wàá tó máa sọ pé ìwọ fẹ́ dóbò o fẹ́ gbogbo wo you don't even want to know gbogbo àwọn ará Ìlọrin tó ń fẹ́ gbogbo bẹ ṣe ń dóra yín àtàwọn tó wà lé ọkọ nù wọn tán lọ ń lo ẹ̀ àbí tó oníkèmí máa borí wọ́n ń ṣe ṣìnà ṣọ́nà tí. ẹ̀yin ará Ìlọrin sóòótọ́ ni wọ́n ní gbogbo àwọn ìyàwó yín lọ́kàn lọ́mọ ti bá sùn tán lórí fóònù sóòótọ́ ni èmi ò mọ̀ o ṣùgbọ́n nǹkan tí mo gbọ́ ni mò ń béèrè o sóòótọ́ ni ẹ̀yin ará Ìlọrin. ọmọ gẹ́ẹ̀ kan tó pè é bí 70 times nígbà kan tó lòun lóyún tí mo ní kó máa gbé bọ̀ abógbàgbé tó sọ fún mi pé ọkọlọmọ mo mú ẹ owó òun mà ẹ ló fẹ́ ná ó ní irọ́ ni tó ní òun mú ẹ òun jọmọ wá sọ fẹ́mi nàfi tó mi eré ṣe nàfi pankadíka wàá go explain tàyà ṣèbó ti gbalẹ̀ fún níyànà padà jẹ́ ọlá náà ṣèbó ti gbalẹ̀ kíkẹ́ wá ń fún mi ó tiẹ̀ wá bẹ̀rù Ọlọ́run kọ́ wá mú nǹkan mi bóyá wọ́n fi nǹkan sínú tíì mi tí mo sùn mọ́jú gbogbo tó fi ń pè é tèmi àti ọmọ ẹ̀lẹ́yìn jọ sùn sọ́dọ̀ kíkẹ́ tó fi ń pè é òun àti kíkẹ́ ń pè é wọn ò jí mi Ọlọ́run á dá kíkẹ́ ti torí owó kò sòtọ̀ ọ̀rọ̀ ọkọlọmọ Ọlọ́run á dá láàrin èmi àti ẹ Ọlọ́run nẹjọ́ dá gan tó bá yẹ pé kí n tẹ̀lé ẹ o ọkọlọmọ ikú tó ní mi tí n bá kú yẹn ṣé bí mo ti mú divorce letter fún ẹ olóò sáyìn yẹn ò dúró ni mo ti fún ẹ divorce letter o ní ò ní gbà mo ní kó sáyìn yẹn ó ní kálukú máa lọ tí n bá máa kúkú yẹn kí n kú olóòfẹ́ ó ní máa parí ìwé yẹn èmi dẹ̀ wá fi ọkọ̀ sọ fún ẹ sí pé ibi tí mo ṣe dé bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ dé I'm not going anywhere mi ò bẹ́ẹ̀ lérí o ṣó mọ̀ pé nígbà kan gbà tí mo wà Naija ọkọlọmọ àyákù ẹ̀gan ṣó mọ̀ pé tìmí mọ́ta Nàìjíríà ó mọ nǹkan tó ṣe mí lọ́jọ́ yẹn tí mọ́mì sí mi fẹ́ mú mi ó ní mo lọ patí mi ò lọ patí èmi nìkan máa wà nílé mọ́mì sí mi lọ fún mi lóògùn mo kò ń rìn lọ báyìí mo dẹ̀ ń sọ̀rọ̀ because mo ṣẹ̀ṣẹ̀ IVF kò work mọ́mì sí mi àbúrò ẹ pé ẹ ò lérí òun léka mọ́mì sí mi dẹ̀ sọ pé kò sí ní wọlé kò lè sùn sọ́dọ̀ òun àwọn kọ́ àmọ̀ ẹ̀dá àwọn olóògùn ni níbo ló gbẹ mi ò rìnrìn kùnrin tó bá jẹ́ pé ẹni tó rìnrìn kùnrin SK champion ṣebí orí íńtánẹ́ẹ̀tì ló ti sọ mi ò lè sọ pé yàrá bóyá blue ní kọ́tì yàrá ẹ̀ ẹ̀yìn Mohammed gan mi ò lè sọ pé green ní kọ́tì yàrá ẹ̀ èmi descend solo mi pẹ̀lú Mohammed oní Mohammed ní ṣe kínní oh my goodness ọkọlọmọ as you dirty ni heart ẹ dirty as you dirty ni heart ẹ dirty ha ṣó ní gbogbo nǹkan tí mo sọ yìí tí bá parọ́ ọmọ ẹnìkan lókù níjọ́ tó nà mí ní aram àbí yà ní Kaaba tájọ lọ ṣe kínní ó nà mí ó gbá mi létí kí ló fàjà torí pé mo sọ pé Kúdífọ́lì. ọkọlọmọ ó tún náà yàwó ẹ ní Kaaba nílẹ̀ Olúwa yóò dáa. ó wò mí báyìí oníkíni Kúdífọ́lì ó ní kò ní Kúdífọ́lì ò ní gbérí tí ò bá torúkọ ò bá síbẹ̀ mo dẹ̀ sọ fún yẹn pé ọkọlọmọ kí ni ṣáàfà níwọ̀ yìí ó tán tó nà mí rántí pé àfà Ọpẹ́yẹmí tó wà ní Abẹ́òkúta wọn lọ́dẹ bá wà ń bẹ̀ ó tán bẹ̀ mí o tó lè máa parọ́ o mọ̀ ọ̀rọ̀ pa ọkọlọmọ àwọn èèyàn mọ̀ pé onírọ̀ nìyẹn wọ̀láì that's why tí Saheed bá ń pè ẹ̀ lónìí lọ Amẹ́ríkà má kọ́ máa rẹ́rìn ìwọ àti Saheed kò sí kankan tó yàtọ̀ nìyí nǹkan tí mo sọ lọ́jọ́ kìíní àná nìyẹn fún ẹ̀fà tó rìkọ́dù mi mo sọ pé ọkàn bú Saheed ni ìwọ àti Saheed àtọkọlọmọ the same thing nìyí you are all liars but ẹ bá Ọlọ́run bẹ̀ bó jẹ́ ibikíbi tó ẹ máa rojọ́ lọ́dọ̀ Ọlọ́run yìí tó ṣe sọ́dọ̀ tèmi sì lèmi sọ ó ní ọkọ níyàwó ìgbà tí mo fẹ́ ó rántí pé mò ń treat infection dókítà Adébẹ̀sọ mo kọ́kọ́ sí ẹni dókítà Tóyìn ó parọ́ ó ní kíní kan it was later ló wá sọ pé ara ìyá kọ̀ yóò mú ló ti ko tó ń sọ fún mi pé mélòó ni mo fẹ́ sọ mélòó ni mo fẹ́ rò ìwọ oníranù wọ lábàṣà. ọkọlọmọ ó tún kó infection ó tún ní ara ìyá kọ̀ yóò mú Ọlọ́run máa ṣàánú wa o kí ló kan àwa yìí ẹjẹ́ ajá àmà gbọ̀nà. ó pèrè láàfà wàláhì ọkọlọmọ kò sí nǹkan kan tí mo rí tí mo lè sọ pé àfà and that àfà ló jẹ́ kí n fẹ́ àti àwọn èèyàn tó dúró olé mi ń fẹ́ bàbá Malik tí n bá ń fẹ́ bàbá Malik ò ní dúró mo tún ní kó pe nọ́mbà ìyàwó ẹ̀ ìwọ gan ò ní bá mi tó bá ṣe pé ọ̀rọ̀ tí Síàmánù sọ ọ̀rọ̀ bàjẹ́ tó sọ pé onírànú ní Kúdí Ọlọ́run á dẹ̀ bí Síàmánù Gbádéyànká
gbogbo nǹkan tó sọ ṣọmọ pé ó pé ni tó pé níjọ́ yẹn ó pé ló bẹ̀rẹ̀ sí ń sọ kátìkàtì àti rí sínà gbogbo nǹkan tó ṣe tó bá ṣe àwọn lọ sí mi lọ́nà mi ò ní pàdé ẹ̀ ṣùgbọ́n oníkálùkù á jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ ṣé o rántí pé bàbá Oníkìjìpá sọ fún ẹ ó ní Sákírù nígbà tó gùn tó gbé bàbá yẹn tó ń ṣépè fún ọ̀hún mẹ́ tó ń ṣépè fún yàwó ẹ̀ ó ní Sákírù bó o ṣe ń ṣe yìí ó rò bí bó ti ń ṣe Nàìjíríà ló ṣe ṣe àwọn ọmọ ọ̀hún wọn máa ń fìyà jẹ wọn tó fi sọ pé dédédédé ló bá bọ̀ ṣó rántí ó wá farabalẹ̀ gbogbo nǹkan tó ń ṣe mò ń gbà mọ́ra mò ń rọlá ìyá ẹ̀ mọ́ ẹ lára wàá bú ìyá mi ó ti èbè rùkú tẹ̀ bá tẹ̀ ṣe wèrè fẹ́mi ó tún mú ìyá mi mọ́ òfin ó rántí oní kọ́ máa lọ lé ọkọ wọn oníranù ni wọn ò gbélé ọkọ mo dẹ̀dẹ̀ lóhùn pé wọ́n gbélé ọkọ wọn ó ṣe ní ìyá tí wọ́n fi bí ẹ wọ́n bí yẹn méje mo accessor and mo access ní anybody tó ń sọ pé ẹ̀yìn olórí ire ni ìyá tèmi ò ṣe ló ṣe èèyàn ṣó mọ̀ pé nígbà tó lé wọn lákọ̀ọ́kọ́ àwọn èèyàn gbọ́ true ìyá Gbọ́láhàn Tinubu wọn tó yẹn sọ tí Saheed tó ń sọ abọ́ta mo bẹ́ẹ̀ package ẹ̀ I'm not packaging anything òun gbàyàn sílẹ̀ àbọ̀ gbàyàn sílẹ̀ láti lọ́lẹ̀ ó ṣe sanwó náà wọ́n jáná mọ́ ẹ lórí ṣó mọ̀ pé àyímọ́yé tó máa pe orúkọ mi tó máa lọ tí o bá lo orúkọ mi wo àwọn ẹ̀wọ̀n gbélégbé ṣó mọ̀ pé mo signation mi ó mọ̀ pé mo signation mi sign tó o bá try yẹ anything tó bá lò lẹ́yìn mi ọkọlọmọ fight máa ṣẹlẹ̀ gidi gan mi ò kọ̀ o mọ̀ pé o ti lérí pé ọ̀tá mi máa kú and I'm ready for you anytime ṣọlá ti máa ń send ẹ̀ ó mọ̀ gbà o ti hurt mi ti máa ronú tí máa gbà wàá sọ̀rọ̀ sí mi ṣàkàṣàkà ọmọ iye ọdún tí mo fi jù ẹ lọ mi ìwárò yẹn màá tún máa bẹ̀ ẹ́. ní ṣọmọyọ ọdún táwọn fi jù ẹ lọ ó tún wá na ẹni tó jù ẹ lọ àǹtí ẹ mọ́mísí ẹ kò dáa rárá tí ànábì bá na Khadija Islam ò ní débi tó dé yìí Khadija rẹ ọdún 15 years ló gbà lọ́wọ́ ànábì ànábì wùwà pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ ní ìwọ wá na ẹni tó jù ẹ lọ hábà Ṣakiru kò dá o. owó ló máa ṣe mi màá tún kúnlẹ̀ màá tún bẹ kí peace lè rìn níjọ́ tí Koyum ṣe bẹ́ẹ̀ dé kan ti fẹ́ lọ sátàlá tó ti múra kéèkì kí ni ọ̀rọ̀ tí mo sọ ó gbé Mọ́líkà sórí kí ni mo dẹ̀ sọ fún ẹ pé kò tí sásìkò tó ń wọ skul àwọn tó wà bí wọ́n máa járọ ẹ̀ bọ́mọ yóò tí wọ́n kàn yín lọ ṣe sẹ́mínà ni Mọ́líkà ti wọ Kápẹ́ yunifásitì yìí nìkan àwọn ọmọ skul ọmọ yẹn pè ó dà pọ̀ àwọn ọmọ yẹn ṣàlẹ́jẹ̀ ó ní láyéláyé ṣé ìwọ ló bá ń bí wọn ni má dàrin ìwà àtọmọ ẹ̀rú nítorí pé mo sọ fún ẹ pé wọ́n ń ṣe báyìí kò sí nǹkan tó lò ní wọ́n tẹ̀lé ẹ lọ dá lọ sọ́sàlá tú ẹ tó bá jẹ́ pé mi mo bí wọn ṣé wàá sọ bẹ́ẹ̀ bó tẹ̀ jẹ́ pé bó o tiẹ̀ ṣe kí ló lè sọ bẹ́ẹ̀ pé kí má gbọ́ wọn mi mo tún kúnlẹ̀. pẹ̀lú omi ojú mo ní jẹ́ ń gbé ọmọ yìí lọ torí ọmọ yẹn inú ẹ̀ ti dùn ó lọ sí báyìí ìjọ́ mi ti bá sí oúnjẹ wàá sọ pé ibì kan ni mo bí wọn torí èmi àti ẹ̀ ń jà mo dẹ̀ dábọ̀ má jẹ́ káwọn ọmọ yẹn sí wọ́n ti rí oríṣiríṣi ìyá obìnrin 3 ló tọ́ wọn ò ní làákàyè wọ́n máa ṣe gọ̀rọ̀gọ̀rọ̀ MC tó ń tẹ̀lé ṣé bó ṣe ń ṣe nìyẹn bó tiẹ̀ ní 100 girlfriend ó tọ́jú àwọn ìyàwó wọn èmi àti ẹ̀ lọ gẹrun nílé bàbá ọkọlọmọ èmi àti ẹ̀ lọ gẹrun nílé bàbá pẹ̀lú Koyum ó sanwó Koyum ó sanwó mìíràn ní nǹkan tẹ́mi dẹ̀ ń ṣe fún ẹ nítorí ìgbà táyé lọ́lẹ̀ mo ìyọ́dà nǹkan fún ẹ gbogbo nǹkan tó ń lò tó mo máa ṣe gbogbo ẹ̀ but tó bá di tèmi ò ní gbà ò ní fún mi. ìgbà tá lọ sí Nàìjíríà tí mo fi sùn síbẹ̀ 3 months torí pé ó ní pé mi àti ẹ̀ṣẹ̀ tó tilẹ̀kùn mọ́ mi tí mo dẹ̀ nítorí dáàdì Sodiq wípé bí mo ṣe sí wọn tó tẹ́mi náà wá sanwó ní géètì wọn padà tó ń jẹ́ kí n wà ní ilé ọdẹ tẹ́mi náà dẹ̀ ṣe pé tí wọn padà wọ́n dẹ̀ padà bẹ̀ mí pé kí n má bínú pé o ti kó wọn láyà jẹ olówó kan láàrin òtò òṣì 6 o dẹ̀ ní kọ́ yọ iná mo dẹ̀ ń sùn sókùnkùn ọkọlọmọ ń lò ìjọba ẹ̀ 3 months mà ni mo fi dúró torí pé kíní kan mo sanwó owó fún ẹ pé kó bá ń kó fún bàbá àbèjì pé kó bá mi sanwó tíkẹ́tì àbó òtún òun pàṣẹ fún mi akọ́ sọ pé ó yá wà lọ sẹ́kọ̀ọ́ báyìí sí láìsọ ọmọ wọ Koyum gangan o gbọ́dọ̀ sọ fún pé kó ṣe báyìí tí òun ní sọ fún ẹ pé no daddy I have to do this wọ́n máa dà mí ríboríbo tí mi tó torí pé kí lè bọ́ ọmọ bímọ láyé tó bá jẹ́ pé ọmọ mi wà lára ẹ̀ ó yẹ kó ti wá ibi tá a bá dé yìí ó yẹ kó ti wá mo ti borí mi sọ̀rọ̀
ṣé o fẹ́ sọ fún mi pé ní tó bá yẹ pé mo jẹ́ ọmọ burúkú mo jẹ́ oníṣìnà mi ò ti ní gba spam ẹlòmíì màá ti bímọ ṣó fẹ́ mọ̀ ni ó lè mọ nǹkan kan náà màá ti gba spam ẹlòmíì màá ti gba spam ẹlòmíì màá ti gba. ọ̀rọ̀ yìí lágbára o ọlọ́run á bá yín yanjú ẹ̀ o ok ẹ jẹ́ ń wo ok ẹ jẹ́ ń play lẹ́yìn. ok eléyìí la gbé wá ní àárọ̀ àbí ẹ jẹ́ agbóhùn náà ká jómọ́. hello ọkọlọmọ mo ṣètò rántí ni bí bá ṣe ń rántí gbogbo nǹkan tó ṣe. màmá rántí ó mọ ibi tí mo ti mọ̀ pé èèyàn burúkú ayé àtọ̀run ni ẹ́ ó lè pààyàn ìjọ yẹn mo mọ̀ pé mo wọ ga o ó rántí ìgbà tí kéèsì Bọ́lá ìyàwó ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyá Koyum tó ń dàrọ̀ ìrìn ìwọ máa ló lọ rìpọ́ọ̀tù ẹ̀ níbi iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ mi kúkú mọ̀ mi mọ̀ kankan pa iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ ní save alert kọ́ ni ìwọ máa ló mọ̀ ìwé tó fi ń ṣiṣẹ́ ìwé ìyàwó chairman ìwọ máa ló mọ̀ ló mú gbogbo information ẹ̀ ló mú sílẹ̀ ló dé láti jọ́ náà ló dé láti ibiṣẹ́ lọ́jọ́ náà ló lò lọ́wọ́ wúbà èké tó máa ń wà ló dé láti iṣẹ́ lọ́jọ́ náà ló sọ pé pé o ló fi fọ́tò wọ̀n mí ní wọ́n á ní tàbí báwo ló ṣe ṣẹlẹ̀ ló ní wọ́n ti mú Bọ́lá ló fi fọ́tò ìgbà tó ń hánkọ́pù ẹ̀ olú páàkì síbi bábà pé wá ya fọ́tò ẹ̀ pé wọ́n ibi tó ti mú Bọ́lá tó ti dé hánkọ́pù mọ́ lọ́wọ́ ìwọ máa ló ṣe tí mo dẹ̀ sọ fún ẹ pé ò bá má ṣe débẹ̀ yẹn pé mo ní ò bá má ṣe débẹ̀ yẹn pé kí ló dé tó bá ṣe pé mo lo ọgbọ́n obìnrin ó máa fẹ́ jẹ́ kó gbé ọmọbìnrin yẹn lọ́ngbà kó gbé lọ sí Nàìjíríà tó ń sọ fún mi pé kí n lọ kó ba lóòótọ́ náà yẹn ló tì mí ṣubú tó ṣe gbogbo nǹkan tó ṣe tó pariwo lọ́jọ́ yẹn tó ní o gbọ́dọ̀ gbẹ̀san tó ní kí n lọ kó ba ó mọ̀ pé tá bá ní kóòtù ní Upper Maboro máa ní PG láti ní kí n lè fi wá ìwé court appointment yẹn tó fi da gbogbo ẹjọ́ yẹn nù ó mọ̀ pé mo mọ̀ kó tó yẹ kí n ṣe wàá ní kí n gba lọ́ọ̀yà màá ní mo ti bá lọ́ọ̀yà sọ̀rọ̀ àbí mo parọ́ mọ́ ẹ wàá ní kí n pe immigration màá ní mo ti pè wọ́n mò ń tàn ẹ̀ torí pé mò ń ru ọjọ́ kan jọ̀kan torí tí wọ́n bá gbé Bọ́lá lọ lé kí ló kàn mí kí ló fẹ́ dà fún mi ṣó fẹ́ fowó sínú àpò mi ni níbi tó mú mi lẹ́rú dé kò lè fún mi dẹ̀ wọ́n á rò pé ẹni tí mo láìkọ ọmọ ẹ̀ tí mo láìkọ Koyum pé Koyum gan kò síbi ṣe lè tọ́jú ẹ̀ kò ní forgive fún láéláé tó máa sọ gbogbo ẹ̀ fún mi ọkọlọmọ ẹ̀san dé Ọlọ́run á bí ẹ kò sí nǹkan tó máa ṣe fún mi o mo mọ̀ pé ó dájú ó lè pààyàn ọmọ Bọ́lá yẹn ń pariwo ń gbà yẹn gbà tó le kó o dà nǹkan kan sí òun lára mo ń wò pé ṣó possible ṣá ẹni tó bímọ fún ẹ ó kù mí ó kù Ọlọ́run Bọ́lá yẹn náà kò ń ṣe pé bóyá kíní ni gbogbo ìgbà tí yẹn náà bí bọ́ sórí íńtánẹ́ẹ̀tì tó lọ parọ́ mọ́ mi níjọ́ tí Koyum Music tó fẹ́ ṣe open heart surgery fún mo lẹ́lẹ́rìí ọkọ̀ ìkọ̀lé wà ń bẹ̀ wá àti kíní tó bẹ̀ mí tó di ẹsẹ̀ nínú tó sọ pé sista ẹ dáríjì ohun tí mo ní ó bẹ̀ mí nínú ilé ó tú mi láṣọ níta ó máa bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ó máa lọ sọ nǹkan tó ṣẹlẹ̀ tó ní mo gbọ́kọ mo gbọ́mọ ó rí màá ní mo ṣe gbogbo ẹ̀yin fámìlì yìí àṣẹ ń grace ni kò sí nǹkan kan tó kàn mí pẹ̀lú Bọ́lá o but ohun tí mo ṣe nínú ayé yẹn kó má bàa ní kíní mo dẹ̀ ń ro gbogbo ẹ̀ ṣebí yẹn náà ní problem ṣebí wọ́n ló pe ẹni tó ń gbé lọ́dọ̀ ẹ̀ tó ń sọ pé kíní kan tó ń fi gbé yẹn lọ tán ló jalè ó jí bẹ́ẹ̀dì ṣé mo mọ nǹkan kan ibẹ̀ ni mo ti ń wò pé ẹni tó ń ṣe báyìí fún ẹni tó bímọ fún Bọ́lá yẹn náà mà ló dẹ̀ ń sóúnjẹ fún ẹ ló padà sọ́dọ̀ ẹ̀ ló máa sọ. ṣẹ́rí ọkọlọmọ mo ti rí i pé ògo Islam yẹn mo ti rí i pé wọ̀ ni sórí pé òyìnbó tó kọ Kudi why you don devise him sórí pé wọ̀ ni mo ti mọ ẹ òyìnbó ẹ mo fi mọ ẹ anyway ẹ já máa gbọ́. oúnjẹ fún ẹ ló tún jẹ olubi ni ẹ kò bá sí nǹkan tó gbéra iṣẹ́ pè fún pé tó bá tún gorí Bọ́lá tó bá tún ṣe kíní kan bọ́ fún Bọ́lá yẹn náà mà ló ń ká ọmọ lọ sọ́dọ̀ ẹ̀ tẹ̀sọ̀ mi di trash tẹ́ lomi Bọ́lá yẹn mà ló ń kọ́ ọmọ lọ sọ́dọ̀ ẹ̀ òun mà ló ń kọ́ ọmọ lọ sọ́dọ̀ ẹ̀ ló ń ṣe oúnjẹ ló ń ṣe jollof rice ló ń ṣe fried rice ló ń ṣe gbogbo ẹ̀ ló ń ṣe tẹ̀wá jẹ ó kù yín ó kọ́ lọ́hún mo yànda yín fọ́ lọ́hún ish. ọ̀rọ̀ yìí ó rí bó ṣe rí ibi tí wọ́n náà wà ti pé báyìí ibi tá a fẹ́ play dé ní ìrọ̀lẹ́ ìní torí àwọn tí wọ́n ní à ń purọ́ kódà wọ́n ní mò ń purọ́ kíní kan èyí tó wà lọ́wọ́ mi ọ̀kọ̀lọ́mọ àwọn wo ló máa ń bá tò náà tẹ́ ẹ̀ ń wà lóyà síra yín èyí tó wà lọ́wọ́ mi
ó tó yìí tí a lè play wọ táwẹ̀ máa fi parí ṣùgbọ́n mo ti ẹ̀ mọ nǹkan tí mo bá sọ sọ́rọ̀ tó wà nílẹ̀ yìí. 2 years ago a dẹ̀ ń pariwo wọ́n ní Kudi Ọ̀kọ́lọ́mọ fẹ́ gbá ẹni o ó fẹ́ fi ẹ́ gbàwé ni o nísìnyí ikú ló fi ń threaten Alájà Kudi ń sìn pé tó o bá ṣèwé yẹn sẹ́ o gbọ́dọ̀ ṣe parí ni o gbọ́dọ̀ ṣe parí ni. kẹwàá ìmájì Ọ̀kọ́lọ́mọ kò dá o èmi sọ fún ẹ o kò dá o ẹ dúró ẹni ẹ ná 60,000 fún wedding 60,000 owó yẹn pọ̀ náà ọ̀gá o anyway mo ò ní sọ́jú báyìí lọ nítorí mo ò tiẹ̀ fẹ́ sọ̀rọ̀. PMP, I have it with pictures. Mo nǹkan tẹ́ ẹ ní o, Alájà. Mo nǹkan tẹ́ ẹ ní o with picture and video. Àbí ṣé ọ̀rọ̀ tí mo sọ ń gbà yẹn pé èmi ò kú mọ̀. Mo yà ní arákùnrin yìí fẹ́ gbàwé ni. Arákùnrin yìí fẹ́ gbàwé ni. Ọ̀kọ́lọ́mọ lifestyle yan wọn agbèrò ló fẹ́ máa lò agbèrò tí wọ́n bá wá London tó bá wá sí America àbí wọ́n wá Germany wọ́n sáré wéyàn kan tí wọ́n á fún lóyún at the end of the day wọn ò ní fẹ́ mọ́. wọn ò ní fẹ́ mọ́ ẹ lọ́wọ́ gbogbo lifestyle wọn agbèrò àbí àwọn olórin tí wọ́n bá agbèrò ṣe. Tẹ́ bá wo nínú wọn kódà wọ́n á tún ní àwọn kan tẹ̀ tún ní Malaika descent wọ́n ní nínú gbogbo wọn wọ́n máa ń níní o wọ́n ní nínú gbogbo wọn pé Malaika descent wọ́n ní kódà ìyàwó méjì ló fẹ́ ó dẹ̀ ń fẹ́ gbogbo wọn ṣùgbọ́n àwọn yòókù ẹ ṣáà máa wò wọ́n. Anyway bí a ṣe rí ní ìrọ̀lẹ́ yìí nìyẹn a ti lo 1 hour bá ṣe rí nìyẹn Ọ̀kọ́lọ́mọ nǹkan tí màá sọ fún ẹ ní pé ó yá change ìwà máa náà ń pè ìwà anyway a tún pàdé o ó sì pọ̀ lẹ́ o ó dàbọ̀ o. ẹ káàbọ̀ padà alpha ó gbẹnu tán we listen we don't judge ó kọjá bẹ́ẹ̀ ẹ wá aṣọ ṣẹ́rí program yìí a sì máa wá analyze ẹ̀ a sì máa wá ṣe live show lé lórí tá máa ṣe calling show so gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ calling sórí show yìí ẹ jọ̀ọ́ ẹ tọ notification bell yìí sílẹ̀ ẹ tọ all notification so that sábà ti bẹ̀rẹ̀ show live ẹ lè gba notification yẹn a máa ṣe calling show lórí ọ̀rọ̀ tá gbé wáyé ọ̀rọ̀ tó lágbára ni tó gbẹnu tán everybody wá contribute sí everybody ẹ wá sọ sí so a máa ṣe calling show lé lórí everybody á lórí ọ̀fẹ́ àtàǹfààní láti ṣe kíni láti pè wọlé because ìgbà tí mò ń gbọ́ báyìí mo kàn ṣe yé ara mi wá ń bù pé tọ́tọ̀ yìí ni àrítẹ́ni mọ̀ wí mi ì tí fẹ́ sọ̀rọ̀ no ẹ wá raṣọ ẹ wá raṣọ ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dádì mi ẹ wá raṣọ lọ́dọ̀ Lady K Ìfẹ́olúwaṣọ the baby of Yorùbá nation a ní àwọn àǹkárá tó fine mo ní tàwọn tó rọ̀bọ̀ mo ní tàwọn tí ó rọ̀bọ̀ mo ní téèyàn tó ga mo ní wọn ní sizes mo láwọn skirt and blouse aláwọ̀ Senegal aláwọ̀ búbù aláwọ̀ kaftan lóríṣiríṣi style gbogbo ẹ̀ ló kó bí aṣọ wà aṣọ làwọn ń tà
à ń ta aṣọ, à ń ta jewelries, à ń ta purse, à ń ta African food, à ń ta spiritual items. Àwọn nǹkan tá à ń tà lórí ìkànnì Lady K Ìfẹ́olúwa show nìyẹn. The baby of Yorùbá nation. Ẹ wá bá wa rajà. Ẹ̀yin dádì mi, mo láwọn aṣọ ọkùnrin náà. Mo láwọn senator wears. Mi kàn láwọn àǹkárá fọ́kùnrin. It's a matter of time. Tẹ́ bá ti bá wa rajà dáadáa sí ẹ̀. A bẹ̀rẹ̀ sí ní máa ra àwọn àǹkárá náà tọkùnrin. A máa ní àwọn àǹkárá náà fún tọkùnrin. A máa rí àwọn oríṣiríṣi, but for now, àwọn senator wears, ní àwọn tẹ́ ń wò lẹ́yìn mi. Àtàwọn agbádá, up and down agbádá tó fine dáadáa tó lọ sí party. Kò sí party tẹ́lẹ̀ wọ́wọ́, bó jẹ́ ṣílé, bó jẹ́ wedding, bó jẹ́ birthday, bó jẹ́ òkú àgbàlagbà, burial. Anyone tẹ́ bá fẹ́ lọ, ó lọ síbẹ̀. So ẹ pè wá o, kẹ́ wá ra aṣọ o. Gbogbo ẹ̀yin mọ́mì mi náà tẹ́dẹ̀ ní ọjà lọ́dọ̀ mi, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Mi ní enough space níbí báyìí tí máa fi di ọjà pamọ́ sí. Tẹ́ bá wo ẹ̀yìn àwọn bèbí oníkẹ́ ọkùnrin yẹn sì, ọjà àwọn èèyàn ni mo dì pamọ́ jọ síbẹ̀. So ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ pè mí kí n lè bá yín send àwọn ọjà yín. Ẹ jọ̀ọ́, ojú òní tì yín, ẹ ní náwó tán, ẹ ní wówó tì, ẹ ní wákìsà kẹ́yìn aṣọ. Ẹ ṣé gan, mo dúpẹ́ o. Mo rí lìmọ́ lórí rẹ̀. Yín dẹ̀ wá bá wa ṣí ẹ ṣó yí o. Àfi bíi pé mi ò gbọ́rú ẹ̀rì. Tẹ́ bá gbọ́, it shock you, it shock me. Wọ́n lọ máa ṣe orí wa lórí ìyà. Ojú obìnrin rí, ojú ọkùnrin rí, ojú ọmọdé rí, ojú àgbà rí, ojú gbogbo ènìyàn ló rí oríṣiríṣi. Kọ́ lọ má kàn jẹ́ kójú wa rí bí nínú ayé rẹ̀. Ẹ bá wa ṣí ẹ ṣó yìí. Gbogbo ẹ̀yin tẹ́ bá kàn ti jókòó, tẹ́ bá kàn wo ṣó ìtẹ́kọ̀ gbọ́. Bó bá ṣe tó ṣe yé, inspiration yẹn ni kẹ́ bá mi fi ṣí ẹ káàkiri. Ẹ pè wọ gbogbo ní WhatsApp group yé. Ẹ pè sí náà WhatsApp contact yé. Ẹ jù sáwọn tẹwọ, ẹ tún máa sọ wọ́n pé tún ṣí ẹ. Àbó tún gbélé ni. Ayé le o, ayé ò ní mú wa. Ẹ ṣeun gan, ó dàbọ̀.